Ògo ni fún orúkọ Olúwa, títóbi, ìyìn àti ọlá ni fún orúkọ rẹ̀ títí láéláé Ọlọ́run wa. A dúpẹ́ oore ọ̀fẹ́ Ọlọ́run tẹ́ fún wa lẹ́ẹ̀kan sí láti wá síwájú yín. Ògo ni fún orúkọ yín. Jésù, a bẹ̀ ọ́ pé kí ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kó ṣe iyebíye ní ọkàn wa. Ẹ ràn wá lọ́wọ́ Jésù kí ọ̀rọ̀ yín kó tàn mọ́lẹ̀ sọ́kàn wa. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kó ṣiṣẹ́ ìmúláradá àti ìwòsàn nínú ayé wa. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí kó di omi ìyè, orísun ìyè nínú wa Ọlọ́run wa. Ọlọ́run àgbéga nítorí pé ẹ ti gbọ́, ní orúkọ Jésù ni a gbàdúrà. Mo kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí lórúkọ Jésù Kristi Olúwa. Ibi kíkà wa ní ìwé Jòhánù orí 9 ẹsẹ̀ 39. Jòhánù orí 9 ẹsẹ̀ 39. Wọ́n sì tún wá ọ̀nà láti mú un, ó sì bọ́ lọ́wọ́ wọn. Wọ́n sì tún wá ọ̀nà láti mú un, ó sì bọ́ lọ́wọ́ wọn. Jòhánù orí 11 ẹsẹ̀ 54. Nítorí náà Jésù kò rìn ní gbangba láàrin àwọn Júù mọ́, ṣùgbọ́n ó ti bẹ̀ lọ sí ìgbèríko kan tí ó súnmọ́ ìhà sí ìlú kan tí a ń pè ní Éfúrámù. Níbẹ̀ ni ó sì wà pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ibi tí a kà yín, tí mo wò pé ká sọ̀rọ̀ lé lórí ni kí n sọ wípé ká sá àsálà fún ẹ̀mí rẹ̀. Sá àsálà fún ẹ̀mí rẹ̀. Àwọn bí ó tilẹ̀ jẹ́ pé Jésù Kristi Olúwa wa, ìpinnu àjọsọ Ọlọ́run pẹ̀lú ẹ̀ láti òkè wá ni láti wá kú fún ẹ̀ṣẹ̀ wa. Torí ó sàn fún pé kí ẹnìkan kú, kí gbogbo ìlú kó má bàa ṣègbé. Ikú rẹ̀ àti àjíǹde rẹ̀ pàtàkì ni fún ìgbàlà ọkàn àwọn ènìyàn, fún ìgbàlà ọkàn gbogbo ayé, fún ìgbàlà ọkàn èmi àti ìwọ. Àpọ́sítélì Paul kọ wípé òtítọ́ ni pé Jésù Kristi wáyé láti wá kú fún ẹlẹ́ṣẹ̀ nínú àwọn ẹni tí èmi ń ṣe olórí. Láì kú Jésù kó sì jíǹde, a ò ní retí ìgbàlà, a ò sì ní lè bọ́ lọ́wọ́ Sátánì. Ṣùgbọ́n ikú rẹ̀ àti àjíǹde rẹ̀, gbogbo rẹ̀ ló ní àkókò tó sì ní àkọsílẹ̀. Ọlọ́run ò sọ wípé ikú ni yóò ṣíwájú bíbí rẹ̀. Ọlọ́run ò sọ wípé lẹ́yìn tá a bá bí tán ni yóò kú. Jésù Kristi Olúwa, ó mọ àkókò rẹ̀, ó mọ ètò Ọlọ́run fún ayé rẹ̀. Nígbà tí àwọn èèyàn ń pinnu láti pa kó tó di pó parí iṣẹ́ ìránṣẹ́, ó sá lọ mọ́ wọn lọ́wọ́. Àwọn ibi tí a kà yìí, ó fi hàn wá gbangba pé bí wọ́n ṣe ń wá ọ̀nà láti mú un, ó bọ́ lọ́wọ́ wọn. Ó dé ibì kan tí Bíbélì sọ fún wa wípé kò wá rìn ní gbangba láàrin wọn mọ́, nítorí pé ó mọ ète ọkàn wọn. Ó mọ̀ wípé ó ṣeé ṣe fún àwọn èèyàn láti pa òun kí àkókò tóun tó dé. Ṣé ẹ rántí nígbà tí a bí, tí àwọn amòye lọ sílé ọba Hẹ́rọ́dù tán náà wọ́n wá ọmọ tuntun tàbí? Ẹ gbọ́ nǹkan tí áńgẹ́lì sọ fún Jósẹ́fù pé kó tètè gbé ọmọ náà lóru àti yẹ́ ká máa lọ Íjíbítì. Ìbá ti sọ wípé olùgbàlà ni, kò sẹ́ni tó lè fọwọ́ kàn. A ti mọ odi ààbò yìí ká, kò sẹ́ni tó lè fọwọ́ kàn. Àwọn ibi tí a kà yìí, ó ń fi hàn wá gbangba wípé Ọlọ́run ní àkókò àti ìgbà fún ohun gbogbo lábẹ́ ọ̀run. Tí Ọlọ́run bá fi wá sínú ìdánwò kan, a gbọ́dọ̀ wò pé ṣé Ọlọ́run ṣe ọ̀nà àbáyọ nínú ìdánwò yìí. Ká má wò pé a ti kọ́ pé ọmọ Ọlọ́run yóò làdánwò kọjá, ṣùgbọ́n ká tújú káwọn ti ṣẹ́gun ayé. Ìbéèrè ni wípé ṣé ìdánwò yìí tì ẹ́ ni? Ṣé àkókò Ọlọ́run ni? A mọ̀ pé a ó kú, a mọ̀ pé a ó dán wa wò, a mọ̀ pé a ó jẹ wá níyà nínú ìrìn àjò yìí. Ṣùgbọ́n ìbéèrè ni pé ṣé àkókò wa ni? Ṣé ìdánwò ti wa ni?
Bíbélì sọ fún wa wípé nínú ìdánwò Ọlọ́run máa ń fi ọ̀nà àbáyọ sílẹ̀. A ò kàn ní sọ wípé gbogbo ìdánwò tó bá dé, gbogbo wàhálà tó bá dé, gbogbo ìyà tó bá dé, bí ikú náà bá dé ni a ò ní nǹkan kan ṣe nítorí pé a ti kọ́ pé àwa yóò jẹ̀yà, àwa yóò la ìpọ́njú kọjá. Ìbéèrè ni wípé ṣé àkókò àti ìpọ́njú tí Ọlọ́run yàn fún wa ni? Torí tí ò bá ń ṣe tiwa, nígbà tí a kọ́ nípa ti Jésù pé yóò kú, yóò jíǹde, ṣé bí ikú náà fẹ́ fi pa ẹ̀ ló sì bọ́ lọ́wọ́ wọn ẹ̀. Bíbélì ni wọ́n ń wá ọ̀nà láti mú kán lè pa. Jésù ò rìn ní gbangba láàrin wọn mọ́. Kí nìdí? Ìbá kàn ti sọ lọ́kàn ẹ̀ wípé ikú náà la fẹ́ kú, bó bá jẹ́ fẹ́ pa mí náà ni ó yá. Ṣùgbọ́n nígbà tó tàkókò, ó fara ẹ̀ sílẹ̀ fún ikú náà. Ará, ó pọn dandan láti mọ̀ wípé ṣé kú yìí ti wa ni, nítorí pé kò ní dáa ká kúkú oníkú o. Èmi sì mọ̀ wípé tí ikú, tí wàhálà kan, tí rògbòdìyàn kan ò bá ń ṣe tiwa, nínú àwọn wàhálà ẹ̀ Ọlọ́run máa ń fi ọ̀nà àbáyọ lẹ̀. Jésù Kristi ní ọ̀nà láti sálọ. Ó ní àǹfààní láti má rìn láàrin wọn mọ́. Bí ò bá ti rìn ní gbangba, wọn ní wà. Mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run, ẹ má kàn jẹ́ ká wò pé gbogbo ohun tí a bá ń là kọjá, àmúwọ́ Ọlọ́run ni, ètò Ọlọ́run ni. Rárá o. Tí Ọlọ́run bá fi ọ̀nà àbáyọ sílẹ̀ fún wa, ẹ jẹ́ ká gba ọ̀nà àbáyọ yẹn ká lọ kúrò nínú ìdánwò àti wàhálà yẹn. Ẹ wo Àpọ́stélì Pọ́ọ̀lù nínú Ìṣe Àpọ́stélì orí ìkẹsàn. Ìṣe Àpọ́stélì orí ìkẹsàn, ẹsẹ̀ ìkẹrìnléníogún títí dé ìkarùndínlọ́gbọ̀n. Ó ní ṣùgbọ́n ìdìtẹ̀ wọn di mímọ̀ fún Sọ́ọ̀lù, wọ́n sì ń ṣọ́ ẹnu bodè pẹ̀lú lọ́sàn àti lóru. Wọ́n ń wá ọ̀nà láti pa á. Ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ gbé e ní òru, wọ́n sì sọ̀ ọ́ kalẹ̀ lára odi nínú agbọ̀n. Inú apẹ̀rẹ̀ ni wọ́n fi gbé jáde. Nígbà tán gbọ́, wọ́n sọ Pọ́ọ̀lù. Pọ́ọ̀lù sọ wípé ẹ fi wọ́n lẹ̀, jẹ́ kí wọ́n pa mí. Ikú mi lérè náà níwájú Olúwa. Bó bá jẹ́ kíkú ni, bó bá jẹ́ mo wà láàyè ni, fún ògo Ọlọ́run ni. Pọ́ọ̀lù mọ̀ wípé kì í ṣe àkókò tòun. Ọlọ́run sì sọ̀nà àbáyọ fún un. Kò lóun fẹ́ kú dandan o. Apẹ̀rẹ̀ ni wọ́n fi gbé jáde. Apẹ̀rẹ̀, in tí èèyàn ò lè ronú sí. Ẹjọ́ sá ń fa apẹ̀rẹ̀ gbé èèyàn. Ṣé bẹ́rù náà ń fa apẹ̀rẹ̀ rù? Sápẹ̀rẹ̀ ló kúnnú láti gbé èèyàn sínú ká fi sọ̀ ọ́ kalẹ̀ ká sokun mọ́ kó mọ̀ sì já láì ṣe irin. Apẹ̀rẹ̀ la fi sọ̀ ọ́ nítorí pé ète Ọlọ́run fún un ni láti bọ́ nínú wàhálà yẹn. Ikú yẹn kì í ṣe tiẹ̀ nítorí pé tí Ọlọ́run sì fẹ́ fayé ẹ̀ ṣe pọ̀. Ó jáde lọ́wọ́ apẹ̀rẹ̀. Pọ́ọ̀lù sọ wípé òun á kú dandan ni. Torí pé a ti kọ́ nípa tòun wípé ẹni tó bá forí ti dé òpin, òun ni a ó gbàlà. Ìbéèrè ni pé ṣé n tá a fẹ́ ò forí tì ní? Ṣé ìyà tá a fẹ́ ò jẹ ni? Kẹ́nikẹ́ni má ní torí Kristi náà ni. Bẹ́ẹ̀ ni, a sọ pé torí Kristi kọ́, ṣùgbọ́n ṣé tiẹ̀ ni? Ṣé Ọlọ́run ò sọ̀nà àbáyọ? Ẹ wo Jósẹ́fù nígbà tó déwájú aya Fótíférì. Ó wo gbogbo ọ̀nà, olóko ọ̀nà kan. Ó lóun àjáde lówó o. Tó bá jẹ́ lòmínì, á ní tó bá máa ṣẹlẹ̀ ní, òun á máa fìdí fọ̀, òun á máa gbàdúrà. Ó mọ̀ wípé nǹkan kan ló kù. Ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ wa? Ìtìjú kì í jẹ́ kí ẹlòmíì kó gbọ̀nà àbáyọ. Jósẹ́fù ní ẹ gbọ́, ohun tó bá máa wí nìkan wí. Ẹ jẹ́ ká sọ wípé ẹ wo nǹkan ọmọkùnrin rẹ̀ bó ṣe rí. Ẹ jẹ́ ká sọ wípé ó ti ya wèrè. Ṣùgbọ́n ohun tó mọ̀ ni wípé inú ìdánwò ilé òun ò ní bọ́ sínú ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ti bọ́nù ìdánwò lánàá, òun ò mọ nǹkan tó ń fẹ́ sọ ni. Ó ti dé ibi ojú ọlọ́mọ òtó, òun mọ tó ń fẹ́ wí ni. Bẹ́ẹ̀ ni nínú ọkàn wa, Ọlọ́run fọ̀nà àbáyọ lẹ̀. Àwa là ń wò wípé sósì ṣe é sọ ń bí, sáà sì lè gbọ̀nà ẹ̀. Kò sí ẹni tó lè ronú wípé ohun tí Jósẹ́fù ó ṣe òun ni kó jáde lóhòhò. Ṣùgbọ́n Jósẹ́fù mọ̀ nínú ọkàn rẹ̀ bí òun ò bá ní bọ́ sínú ìdánwò yìí, tóun ní kú sínú ìdánwò, tóun wọ ọ̀nà àbáyọ yìí, àfi kó ń bọ́ tọrùn tòun. Ará, ó yẹ fún wa, ó sì tọ́ fún wa láti máa rò ó nígbà tá a bá wà nínú ìdánwò kan. Ǹjẹ́ Ọlọ́run fi ọ̀nà àbáyọ lẹ̀? Tí Ọlọ́run bá ti fi ọ̀nà àbáyọ lẹ̀, ẹ má jà sọ wípé mò ń bẹ̀rù ẹ̀ ní, mi ò mọ tí mo fẹ́ sọ, mi ò mọ tí mo lè ṣe. Tí Ọlọ́run bá ti fi ọ̀nà àbáyọ lẹ̀, ẹ já gbọ̀nà àbáyọ o.
nígbà míì ó máa ń béèrè wípé ká gbọ́n tí àwọn èèyàn ń wí, kí làwọn èèyàn ń sọ. Ó tọ́, irú ohun tó wù ká lè wà, bá a tẹ̀ wọnú ibì kan láìmọ̀, tá a ṣe nǹkan kan láìmọ̀, tá a wọnú májẹ̀mú láìmọ̀, ṣùgbọ́n ó ṣáà tó àkókò kan tí iye wa bá sí yẹn, a ò gbọdọ̀ sọ wípé májẹ̀mú náà dúró ni. Rárá, kò sí ohun tó dúró láéláé. Kò sí ohun tó dúró láéláé bí kì í ṣe ìfẹ́ Ọlọ́run sí wa ló dúró láéláé. Kò sí nǹkan míì tí ń bẹ nínú ayé yìí tí òpin ò lè dé bá. Nígbà tí a mú Pọ́ọ̀lù sínú ẹ̀wọ̀n nínú Iṣẹ́ àwọn Àpọ́stélì orí ìkẹtàlélógún, àwọn Júù, àwọn kan nínú wọn ti pinnu, wọ́n ní àwọn ò ní jẹ, àwọn ò ní mu títí àwọn ò fi pa Pọ́ọ̀lù. Tẹ́ bá lọ kà sí Àpọ́stélì orí ìkẹtàlélógún. Ó ní ọmọ àǹtí Pọ́ọ̀lù ó wá gbọ́ bí tí wọ́n ti ń sọ̀rọ̀. Ó wá lọ bó lórí ẹlẹ́wọ̀n. Ẹ jọ̀ọ́ sà, ẹ jẹ́ kí n rí dádì mi. Tó bá débẹ̀ ló sọ fún, ìtàn sọ ni o. Pọ́ọ̀lù nínú kúrò, ìmọ̀kímọ̀ gbọ́dọ̀ jọ, ètekéte ò lè dúró. Ẹni tó bá dèrò ọ̀nà ní ó forí ara rẹ̀ gbé. Ẹ̀mí mọ́ yóò dà mọ́ wọn rú. Pọ́ọ̀lù wá pò lórí ẹlẹ́wọ̀n. Ó ní ẹ jọ̀ọ́, ọmọdékùnrin ẹ bá mi mú lọ sólórí ẹ̀ṣọ́. Ó lọ́rọ̀ kan tó fẹ́ sọ fún un. Nígbà tọ́mọ débẹ̀ lọ́mọ bá kẹjọ́ lóru. Báyìí ni wọ́n pinnu o pé àwọn ò ní jẹ, àwọn ò ní mu àfi táwọn bá rí Pọ́ọ̀lù pa. Olórí ẹ̀ṣọ́ ni ó yá lóru yìí Pọ́ọ̀lù ń kò ń bí. Pọ́ọ̀lù sọ wípé láyé kàkà kílẹ̀ kú ilẹ̀ asá ni. Ọkùnrin mẹ́ta ni mí, àwọn ò ní lọ bì kan. Kò sí ní tá a lè ṣe. Ẹ̀mí mọ́ ti fi dá mi lójú pé kò sí wàhálà. Ará mọ̀jàmọ̀sá la fi máa kíkanjú lógun. Tí Ọlọ́run bá ṣí ọ̀nà àbáyọ fún wa, mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run, ẹ jẹ́ ká gbà á o. Kí a sì rántí wípé kò sí nǹkan tó wà títí nínú ayé, kò sí ìbáṣepọ̀, kò sí májẹ̀mú, kò sí nǹkan táwọ̀, kò sí nǹkan táwọ̀. Bó bá ti pé ọ̀pọ̀, mo wò pé n tí kìí jẹ́ kí ọ̀pọ̀ lè fọ̀nà àbáyọ ni pé mo ti náwó púpọ̀. Ẹ wo tó Lọ́ọ̀tì àtayẹ nílẹ̀ Sódómù. Áńgẹ́lì ò gbà wọ́n láàyè láti mú nǹkan kan. Ṣé ẹ rí i pé Bíbélì sọ pé Lọ́ọ̀tì ń lọ́ra kò fẹ́ lọ, bó ṣe ń béèrè áńgẹ́lì jọ má jẹ́ ń lọ́nà jíjìn, áńgẹ́lì jọ kí ló ń fà á? Àwọn tó ti dì, ilé tó ti kọ́, àwọn ẹṣin tó ti ní, oko tó ti ní ló ń wò pé ṣé gbogbo nǹkan àá jóná ni. Ọlọ́run sì ń wò wípé ẹ̀mí ẹ̀ ó ṣe pàtàkì ju gbogbo tó ń finú rò yìí lọ o. Ṣùgbọ́n ara ìyàwó lè gbà. Góòlù tó ń ṣe lọ rà lọ́jà lánàá, bàtà tuntun tó ń ṣe rà, bàtà àgbàlódé, ojú ò gbà á. Ó wò wípé gbogbo nǹkan ti ná síbi sáwọn wà á fi ilẹ̀ ni. Ara bó bá béèrè ká fi ilẹ̀, bó jẹ́ lé ni, bó jẹ́ ọ̀nà ni. Tí a bá ti mọ̀ wípé ọ̀nà àbáyọ ni kò nínú ìṣòro yìí, ẹ jẹ́ ká fi ilẹ̀ o. Ẹ̀mí wa ó ṣe pàtàkì ju ohunkóhun tó wù tá a bá ti kó jọ lọ. Ẹ̀mí wa ṣe pàtàkì. Ẹ̀mí yẹn ni Ọlọ́run nílò. Ayé wa yẹn lọ́lọ́run nílò. Kì í ṣe owó àti mọ́tò àbí ilé. Olúwa ò lè dá mọ́tò àti ilé rán níṣẹ́ o. Àwa ló lè lò fún ògo rẹ̀. Bí ẹ̀mí bá sì ń wà, ìrètí ń bẹ fún wa o. Bá ò bá sá, tá a rọ́nà àbáyọ tá ò sá, lóòótọ́ a ò ní pàdánù ìjọba ọ̀run o, ṣùgbọ́n a ó dé ìjọba ọ̀run ní àkókò tí Ọlọ́run ò tí ì kọ fún wa. A ó sì rí i pé a ò ní lè ṣe nǹkan tí Ọlọ́run fẹ́ ká ṣe nínú ayé nítorí pé agídí ni kì í jẹ́ kẹlòmíì kó kúrò ńbẹ̀. Yàtọ̀ fún pé ojú ẹlòmíì ò kúrò, agídí ni a ní láé. Òun ọkùnrin mẹ́ta bó ń ṣe ń gbàdúrà tó ń gbàwẹ̀ tó, nǹkan tí ò tó nǹkan ìlò wọn a máa sá fún. Jésù sọ wípé torí pé òun lòún dá èèyàn. Bíbélì ní àtìkọ́ṣe ni ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Pé Bíbélì sọ fún wa pé nípasẹ̀ rẹ̀ la dá ohun gbogbo, láìsí òun kò sí ohun kan nínú ohun tí a dá. Jésù ló dá ohun gbogbo nínú tó dá, tún rárá dọ́gbọ́n sákò lọ́dọ̀ wọn pé àwọn eléyìí àsìkò Ọlọ́run ò tí ì tó. Ta wá nìwọ tó lónìí sá? Ẹ jẹ́ á máa béèrè ìtọ́ni lọ́wọ́ Ọlọ́run. Ikú oníkú, ọ̀ràn Ọlọ́run kò ní jẹ́ tiwa o. Ọ̀nà kan tí a fi mọ̀ pé ikú yóò ṣe tiwa ni ká ronú nígbà tí a bá wà nínú ẹ̀. Jésù, ǹjẹ́ o fọ̀nà àbáyọ síbí?
tí Ọlọ́run bá fọ̀nà àbáyọ bẹ̀, mo fẹ́ ká gbàgbé nípa owó tá a ti ná, èèyàn tá a ti ní, wàhálà tá a ti ṣe, iye tá a ti fi sílẹ̀. Ẹ jẹ́ á gbọ́ ọ̀nà tó kù tọ́lọ́run fi nínú ìdánwò yẹn, ọ̀nà tó fi ilẹ̀ láti lọ, ẹ jẹ́ á gbà, nítorí pé ohun tí Ọlọ́run sì fẹ́ ṣe pẹ̀lú ayé wa ó pọ̀ ju ohun tí à ń pàdánù lọ́wọ́lọ́wọ́ lọ. Ẹ má jà ronú ìpàdánù lọ́wọ́lọ́wọ́ o, ẹ já ronú èrè tí ń bẹ nígbà tá a bá wà láyé, tá a wà láàyè. Kò sí nígbà tí a bá sì wà láyé, a ó jẹ ẹran tó ju erin lọ o. Sá àsálà fún ẹ̀mí rẹ. Ọlọ́run, mo gbàdúrà ní àkókò yìí pé gbogbo àwọn tó wà nínú hílàhílo kan láìmọ̀ tí wọ́n lè ṣe, wọ́n wọ ọ̀nà àbáyọ. Jésù fọ̀nà àbáyọ lẹ̀. Ẹlòmíì tẹ̀ ti wà nínú ẹ̀wọ̀n. Ẹlòmíì àti dè mọ́lẹ̀, àti fowó àti fẹ̀jẹ̀ dè ẹlòmíì mọ́lẹ̀ pé àti ṣe májẹ̀mú ò lè dà. Ṣùgbọ́n Jésù, ní àkókò yìí, mo béèrè lọ́wọ́ rẹ pé gbogbo àwọn olùgbọ́ yìí, ẹ ó tanná ọ̀nà àbáyọ fún wọn. Ayé wọn yóò bọ́ lọ́wọ́ pàkúté tí Sátánì dẹ̀ sílẹ̀ fún ògo ẹ̀yìn Ọlọ́run. Ọlọ́run, mo gbàdúrà pé bíi Lọ́ọ̀tì àtaya rẹ̀, a ò ní ronú tá ó pàdánù. Ohun tá a máa ronú ni tí Ọlọ́run sì ní í ṣe pẹ̀lú ayé wa. Bẹ́ẹ̀ ni kẹ́ ẹ ṣe fún wa Ọlọ́run wa o. Agbéga nítorí pé ẹ ti gbọ́ o. Ìsinmi ayọ̀ fún ọkàn wa ní orúkọ Jésù Olúwa. Mo gbàdúrà pé Jésù wa kò ní kú sọ́wọ́ Hẹ́rọ́dù. Yóò lọ sí Íjíbítì níbi tá ò ti pè padà láti ṣiṣẹ́ ìràpadà. Hẹ́rọ́dù kò ní lè pa wá nítorí pé ọgbọ́n Ọlọ́run tá a fi ń bọ́ lọ́wọ́ idà rẹ̀, Ọlọ́run yóò fi fún wa. Agbéga Ọlọ́run wa nítorí pé ẹ ti gbọ́. Ní orúkọ Jésù Kristi Olúwa ní a gbàdúrà. Àmín.